kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú àkókò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. Ṣé ẹ gbàgbé Ẹwà Èdè Yorùbá TV náà la wà yìí? Kò sí méjì tá à ń ṣe ní àyín ju pé à ń ka àyọkà olóyin, àwọn ìwé Yorùbá tó ládùn, àwọn ìwé Yorùbá tó kọ́ni lọ́gbọ́n, àwọn ìwé Yorùbá tí a fi ṣeré lásìkò tọ́wọ́ bá dilẹ̀. Èmi mọ̀ wípé kò rọrùn fún ẹ̀yin àkọ́kọ́ láti rí àwọn ìwé wọ̀nyí kà, ẹlẹ́ẹ̀kejì láti ráàyè jókòó tì í máa kà á, ẹlẹ́ẹ̀kẹta mo mọ̀ wípé kìí ṣe gbogbo wa la láǹfààní láti ka èdè Yorùbá kó dán mọ́rán bíi tàkàndá. Kìí ṣe ti gbéraga o, kìí ṣe pé bóyá Àkàndá ló lè ka èdè Yorùbá jù o, ṣùgbọ́n mo mọ nǹkan tí mò ń sọ, ẹ̀yin náà sì mọ nǹkan tí mò ń sọ. Kò rọrùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró, ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀já àgbà àpákọ sẹ́rin ṣe. Ìgbádùn yẹn lèmi wà fún, kò sí nǹkan méjì. Lẹ́wà Èdè Yorùbá TV ìwé táǹkà lọ́wọ́ òun náà ni Ògbójú Ọdẹ nínú gbóòórùn mọ́lẹ̀ láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé D.O. Fágúnwà. Orí kẹrìnlá dé, àkọlé tí mẹ́ńbẹ̀ àkàrà ògùn àti lámọrin. Ṣé mọ̀ pé nígbà tá a fẹ́ parí orí kẹta, àkàrà ògùn pe ìyá rẹ̀ yọ sí àbí? Ìgbà tí ìyá rẹ̀ yọ sí, ìyá rẹ̀ sọ àsọtẹ́lẹ̀ fún pé yóò pàdé ẹnìkan tó ti nù sínú igbó, ẹni náà ni lámọrin tí àkàrà ògùn pàdé. Orí kẹrin, ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ jẹ́ àjọ gbádùn rẹ̀ dáadáa. Àkàrà ògùn àti lámọrin, àkọlé tí ń bẹ lórí kẹrin nu. Ńgbà tí ó tó bí wákàtí kan, mo jáde nínú òyì sí gbangba, mo mú òkúta, mo fi sínú àpò ọdẹ mi nítorí láti ìgbà tí ìyá ti bẹ̀rẹ̀ sí jẹ mí yìí, ìbọn mi àti àpò ọdẹ mi ò kúrò lọ́wọ́ mi. Níjáde tí mo jáde náà, ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lámọrin ni mo bá pàdé. Ọkùnrin náà ti ṣìnà sínú aginjù ìgbẹ́ yìí láti ọdún mẹ́ta. Ńgbà tí ó rí mi, ó yọ̀dé mọ̀dọ̀mọ́dọ̀ tí ń bẹ nínú egungun rẹ̀ nítorí pé aládùúgbò mi ni ó jẹ́ ní ilé. Èmi àti Lámọrin kí ara wa, olúkúlùkù sì sọ ohun tí ojú rẹ̀ ti rí. Ohun tí ojú rẹ̀ ti rí sẹ́yìn, ojú mi ò rí nǹkan kan lára ti Lámọrin nítorí ó pẹ́ tí òun ti ṣìnà tí ò sì tí ì fi ojú kan ilé. Àwa méjèèjì jújù máa ń lọ, a sì dé ojú odò kan. Bí a ti bẹ̀rẹ̀ sí odò yìí tọ̀ ni a rí ọkùnrin tí tóbi kan níwájú wa. Ó gbé àpò ńlá kan kọ́ apá, ó sì wà ní ìhòòhò gédéǹgbé. Lọ́wọ́ rẹ̀ ni a rí orí kìnìún kan tí ó ń jẹ. Bí ó sì ti rí wa, ó sọ orí kìnìún náà sílẹ̀, ń bọ̀ lọ́dọ̀ wa wéré. Lámọrin ké, ó sọ fún mi pé eré yá. Ńgbà tí mo sì bẹ̀rẹ̀ ìdí rẹ̀ tí ó fi sọ bẹ́ẹ̀, ó wí fún mi pé ọkùnrin tí èmi ń wò ni Ìjàmbá ni orúkọ rẹ̀ ń jẹ́. Òun ni ó sì bí àdánù tí máa ń gbé ilé kòríjẹ kòrímu. Bẹ́ẹ̀ ni a bá ẹsẹ̀ wa sọ̀rọ̀, òun náà sì sáré tẹ̀lé wa. Láìpẹ́ n kò rí Lámọrin mọ́, n ò sì gbúròó Jàmbá. Mo yára ságun igi kan lọ́ǹtẹ̀ mi, ti ìbọn àti àpò ọdẹ mi. Mo ń wo ìgbà tí n ó gbúròó ọ̀kan nínú wọn. Kò tí ì pẹ́ tí mo dé orí igi yìí tí mo rí Ìjàmbá tí ń bọ̀ lápá ọ̀dọ̀ mi. Ó wo ìyín wo ọ̀hún, ó ń wá wá kiri. Ńgbà tí ó dé ọ̀kan kọ́ ọ̀dọ̀ mi, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ wípé orí mi o, orí mi, àwọn kòkòrò sísanra yìí lọ gbá, kí ni wọ́n jẹ sùn lónìí orí mi. Bó ti sọ báyìí tán, ó gbé ojú wòkè, orí mi, inú rẹ̀ dùn, ó sì na ọwọ́ rẹ̀ gígùn. Ó mú mi, ó sọ mí sínú àpò rẹ̀, ó gbé mi kọ́ apá, ó ń lọ. Mo dákẹ́ gbà, ṣùgbọ́n ìbọn mi ń bẹ lọ́wọ́ mi nínú àpò rẹ̀. Mo fi ọta ńlá sí ìbọn náà, mo sì kì í dáadáa. Mo gbé e tì, mo ń sinmi. Ńgbà tí mo sinmi tán, mo yìn ín lù ní àtàrí, ó sì ṣubú lulẹ̀ ó kú. Bẹ́ẹ̀ ni mo rí ẹ̀yìn ọkùnrin tí ń jẹ́ Ìjàmbá yìí, mo sì ké sí Lámọrin. Ńgbà tó dé, inú rẹ̀ dùn láti rí Ìjàmbá bí ó ti wó lulẹ̀ bí igi. A lọ sí ibùdó tí Lámọrin ti pa, ibẹ̀ ni a sì sùn ní ọjọ́ náà. Bí a ti wó oúnjẹ tán ní alẹ́ ọjọ́ náà tí a fẹ́ jẹun, lọkùnrin gígùn kan dé òkè wa, ó sì jókòó, ó ń bá wa jẹun. Rí tí mo ti rí ọkùnrin náà ni mo ti mọ̀ pé ìwọ̀n ni. Ìgbà tí ó sì bu òkèlè méjì lára oúnjẹ wa, oúnjẹ bùṣe. Eléyìí gbé mi nínú, mo sì rọra gbé apẹ fífọ́ tí a fi ṣe àrò
tí ó sì gbóná girigiri. Mo là á kọ lọ́rùn, ó dìde ó sì ké lọ. Ìgbà tí ó di ọjọ́ kejì, a bá ìkòkò náà lọ́rùn ìrókò kan, ṣùgbọ́n bí ìkòkò ọrùn ọkùnrin yìí ti ṣe dé ọrùn igi yìí, gbogbo rẹ̀ yà mí lẹ́nu. A sùn lálẹ́ ọjọ́ yìí. Ńgbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, èmi àti Lámọrin kí ara wa, a jẹun, a gbé ìbọn wa, olókòlòkó sì bá tirẹ̀ lọ àwọn ẹran kiri. Bí mo ti rìn díẹ̀ ni mo rí ọkùnrin ẹlẹ́sẹ̀ kan. Ó sùn sí ìhà igi kan, ó fi ọ̀pá rẹ̀ tì. Mo ra lọ síbi tí ọ̀pá náà wà, mo sì dè é mú. Mo fẹ́ rọra mú un kúrò ní ọ̀dọ̀ rẹ̀ kí n wá wo bí yóò ti ṣe rìn nígbà tó bá jí. Ṣùgbọ́n mo ti fi ọwọ́ kan ọ̀pá náà ní nǹkan kan ké láti inú rẹ̀ wá wéré. Ọkùnrin yìí ti jí, ṣùgbọ́n kí ó tó paradà tán mo ti mú ọ̀pá sá lọ. Mo dúró lókèrè, mò ń rẹ́rìn-ín pé ọwọ́ bá a. Ó bẹ̀ mí títí ṣùgbọ́n mo fi ọ̀pá náà sílẹ̀. Àfi ìgbà tí ó tó ṣèlérí àti fún mi ní oògùn ẹran pípa, ó sọ báyìí pé èmi ní arọ ni, ìwìn tó ní ẹsẹ̀ kan ṣoṣo. Ibi kì í tán ní ilé mi, bẹ́ẹ̀ ni ire kì í tán níbẹ̀. Mo jẹ́ ògbójú ìwìn búburú tí ó ti kọ àìsí Ọlọ́run. Ọba ńlá Sólómọ́nì bá mi wí n kò sì gbọ́. Bẹ́ẹ̀ ni mo gbéraga níwájú Ọlọ́run tó bẹ́ẹ̀ tí ó fi nà mí, tí ó sọ mí di ẹlẹ́ṣẹ̀ kan. Mo gbé ìwọ̀n 1000 ọdún nínú ayé. Bẹ́ẹ̀ ni ìwà mi ń bá mi lọ, tó bẹ́ẹ̀ tí Ọlọ́run sọ nínú ìbínú rẹ̀ pé èmi yóò fi ọ́ sílẹ̀ fún ara rẹ títí ìyà yóò fi jẹ ọ́ láti ọwọ́ ikú. Ẹni tí ilé rẹ̀ ń bẹ ní ìsàlú ọ̀run, tí ikú ni mò ń dúró dè báyìí o. Nítorí náà mú ọ̀pá mi fún mi, èmi yóò sì ṣe ọ́ ní rere. Àánú rẹ̀ ṣe mí. Ní ọ̀rọ̀ tí ó sọ yìí, mo sì mú ọ̀pá rẹ̀ fún un. Lẹ́yìn eléyìí ó fún mi lóògùn kan. Ó ní kí n máa bù lé ojú ẹsẹ̀ àwọn ẹranko, àti pé ẹrankẹ́ran tí mo bá bu oògùn náà lé ojú ẹsẹ̀ rẹ̀ yóò wá kú síbi tí mo ti bù ú lé. Mo dán oògùn yìí wò, ó jẹ́ bí iná, ṣùgbọ́n n ò lò ó nígbà gbogbo nítorí mò ń bẹ̀rù kó má bàa tètè tán. Mo ti kó lọ́dọ̀ ẹ̀wọ̀n yìí tí mo rìn síwájú díẹ̀ ni mo rí abàmì ẹ̀dá kan tí ó ga ju ẹsẹ̀ bàtà 2 lọ, tí ó sì ní orí 2 àti ìwo 2 lórí, ọ̀kọ̀ọ̀kan ní orí kọ̀ọ̀kan. Ojú kan ṣoṣo ni ó ní, ọ̀kan náà sì ń bẹ ní ọ̀ọ́kán àyà rẹ̀. Ìgbà tí mo rí i, mo kí i, ó sì dá mi lóhùn dáadáa. Ohùn rẹ̀ yè kétékété nítorí pé ẹnu 2 ni ó fi ń sọ̀rọ̀ pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Mo béèrè pé níbo ni ìwọ ti ń bọ̀, níbo ni ìwọ sì ń lọ. Òun náà dá mi lóhùn pé èrè ìdí rẹ̀ tí ìwọ fi ń wádìí mi. Èmi náà sì tún dá lóhùn pé mo rí bí ìwọ ti kúrú. Tí mo sì wòye pé orí 2 ni ìwọ ń gbé kiri. Òun sì dáhùn pé lóòótọ́ orí 2 ni èmi ní, mo sì kúrú jọjọ. Èmi ni Kúrúmbété, ẹni tí ilé rẹ̀ ń bẹ ní ọ̀run alákejì. Mo sì jẹ́ ọ̀kan nínú àwọn màlàíkà tí Ọlọ́run fẹ́ràn, ṣùgbọ́n mo kọ̀ òfin Ọlọ́run àti ìlànà rẹ̀, mo sì dá rúdurùdu sílẹ̀ ní ọ̀run. Ọlọ́run rí i pé mo le àti pé ọgbọ́n mi búburú ni, ó sì fi mí fún oṣù kí ó jẹ mí ní ìyà ní ọdún 7. Bẹ́ẹ̀ ni mo gbé inú náà ran àpáàdì ní ọdún 7 gbáko. Mo padà tọ̀ Ọlọ́run lọ ní ọdún 7. Ọlọ́run sì rí i pé mo ti yí padà, ó rí rere lára mi. Ọlọ́run sì rí i pé kò sí ìyípadà rere lára mi. Ó wí ní ìbínú rẹ̀ pé ìwọ ń yọ mí lẹ́nu, ìwọ ìrà, ìwọ ń tàpá sí mi, ìwọ tí ojú kò tó nǹkan lọ. Lónìí yìí ni èmi yóò pín orí rẹ sí 2, èmi ò sì ní jẹ́ kí èdè rẹ ṣọ̀kan mọ́. N ó dà ọ́ ní èdè rú. Mo ti ṣe sí àwọn ará ilé ìṣọ́ Bábélì ní ọjọ́ tí wọ́n gbéraga sí mi. Èmi ó sì sọ sínú igbó kí ìwọ kí ó di alárìnkiri ní ọjọ́ ayé rẹ. Ìwọ kì yóò sinmi títí ọmọ aráyé yóò fi da erùpẹ̀ sí ọ lára. Àti ọjọ́ náà rèé o, ìwọ dẹ rere. Nítorí náà mo bẹ̀ ọ́ kí o gbé erùpẹ̀ ilẹ̀ kí o sì dà sí mi lára, nítorí ìrìnkìrìn ti sú mi. Àánú rẹ̀ ṣe mí, mo sì da erùpẹ̀ lù ú. Bẹ́ẹ̀ ni ó sì di òkúta ńlá kan, ó dúró sí ojú kan títí ayé. Lẹ́yìn èyí àwọn iwin wọ̀nyí ti tẹ́ lójú mi, n ò sì bẹ̀rù wọn mọ́. Mò ń bá tèmi kiri. Bí mo ti ń rìn káàkiri nínú igbó yìí, mo dédé bá obìnrin arẹwà kan pàdé. Ó wù mí gidigidi.
mo kí i, òun náà sì kí mi. mo béèrè bí ó ti ṣe dé aginjù bí irú èyí ṣùgbọ́n kò dá mi lóhùn kan. níkẹyìn mo bẹ̀ẹ́ kí ó ṣe ìyàwó mi ṣùgbọ́n ó kọ̀ sí mi lẹ́nu. mo bẹ̀ẹ́ títí ṣùgbọ́n kò gbà. mo sì dẹ́rù bá wípé bí ó bá gbà láti fẹ́ mi èmi ò yìnbọn lù. ṣùgbọ́n ó dá mi lóhùn pé ìbọn mi ò lè rí òun gbé ṣe. ní ìbínú mi mo da ojú ìbọn mi kọ́ mo sì yìn sí i. ṣùgbọ́n ìbọn dún sáà ni ọta kankan ò jáde. lẹ́yìn eléyìí ó wò mí títí ó wí pé bí ó bá ṣe àánú rẹ tó ṣe mí lónìí èmi bá pa ọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. èmi náà sì dáhùn pé kò lè pa mí lára. obìnrin náà sì kọjú sí ọ̀nà tirẹ̀ ń lọ. ẹwà rẹ̀ tún fà mọ́ mi tó bẹ́ẹ̀ mo sì dé ní ọrùn ọwọ́ mú. bí ó sì ti wò mí lójú ó ṣubú lulẹ̀ ó sì di igi ńlá kan. ṣùgbọ́n mo di igi náà mú síbẹ̀ nítorí obìnrin náà wù mí púpọ̀. lẹ́yìn èyí ni mo rí tí igi náà yíra padà tí ó sì di àgbọ̀nrín tí ó ń ti ìwo lórí ṣaraṣara. ṣùgbọ́n mo dì í mú síbẹ̀ ọjà títí ṣùgbọ́n mo dì í mú gbangban. láìpẹ́ ó tún yí padà ó di iná ìléru tí ń jò. ṣùgbọ́n n ò fi sílẹ̀ bẹ́ẹ̀ ni iná náà kò sì jó mi. bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí paradà títí ó fi tún di obìnrin arẹwà bíi ti àtijọ́. nítorí tí ó tún di ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó di ẹyẹ ńlá ó di omi ó sì di ejò ńlá kan. ṣùgbọ́n mo dì í mú mo sì dì í mú dandan. níkẹyìn tí ó di obìnrin bíi ti àtijọ́ ó wò mí ó sì rẹ́rìn músẹ́ wípé èmi yóò fẹ́ ọ ìwọ ògbójú ọdẹ. ó sì fẹ́ mi a sì gbé ara wa níyàwó. Lámọrin ni ó ṣe àlùfáà fún wa. mo ṣe àsè ńlá ní ọjọ́ náà. ọ̀rọ̀ náà sì dùn gidigidi. ńgbà tí ènìyàn gbé wọn ní ìyàwó tààrà ayé tààrà ọ̀run ń jẹ ń wọ̀ mu. èmi àti Lámọrin jẹ́ ọ̀rẹ́ a sì fẹ́ràn ara wa púpọ̀. a ò sì fẹ́ ya ara wa rárá. ní ọjọ́ kan a jọ múra a lọ sí ìgbé ọdẹ. ilẹ̀ sì sú wa sí ọ̀nà. bẹ́ẹ̀ ni epo tán nínú àtùpà wa. ṣùgbọ́n òṣùpá dàbí ọ̀sán. ńgbà tó pẹ́ tá a ti rìn káàkiri nínú òṣùpá yìí a dé ibi òkúta ńlá kan tí ó tóbi púpọ̀ tí ó sì ní àwọn ihò ńláńlá nínú. gbogbo ọ̀nà tí ó sì lọ sínú àwọn ihò náà ń dán kooro. Lámọrin sọ pé òun fẹ́ lọ sùn sínú ọ̀kan nínú àwọn ihò náà. mo sì sọ fún un pé kó má lọ ṣùgbọ́n kò dáhùn. ó lọ dandan. gbà tí mo rí i pé ó lọ tán mo yára ságun orí igi ńlá kan lọ mò ń wojú ayé. láìpẹ́ ni mo rí ọkùnrin kan tí ó tóbi. ó ní ojú mẹ́rin àti apá mẹ́fà. ó sì ní ìwo méjì lórí ṣaraṣara. ó jáde láti inú ihò àpáta náà wá. ó gbé ẹ̀jẹ̀ sínú igbá fífọ́ kan. ó gbé e wá sí ìdí igi kan tí ń bẹ níwájú òkúta náà. ó wí pé ó ṣeun lónìí o olúwa mi. mo mọ̀ pé agbára rẹ ni ẹran báyìí fi tọ̀ mí wá sí ilé mi. jẹ́ kí n máa ríro eléyìí nígbà gbogbo. a dúpẹ́ o. èyí tí mo rí mọ́ rèé o. mo dúró títí ilẹ̀ mọ́ ṣùgbọ́n Lámọrin ò jáde. ńgbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì mo ké sí Lámọrin ṣùgbọ́n kò dá mi lóhùn. mo bá sọ̀kalẹ̀ mo lọ sí ibùdó. mo sì sọ fún ìyàwó mi pàápàá. níwọ̀n bí òun náà kì í ti ṣe ara ayé ó ti yára mọ ohun tí ó ní láti ṣẹlẹ̀ sí Lámọrin. ó dáhùn pé ọkùnrin tí ìwọ rí ni Tẹ̀mbẹ̀lẹ̀kun ni orúkọ rẹ̀ ń jẹ́. ẹ̀gbọ́n rẹ̀ sì ni ẹni tí ń jẹ́ Bèlísì ẹni tí ilé rẹ̀ ń bẹ ní ọ̀gbun àìnísàlẹ̀ níbi tí wọ́n gbé bí ìyá mi. Tẹ̀mbẹ̀lẹ̀kun ni ó fẹ́ àbúrò mi. wọ́n sì bí ọmọkùnrin kan orúkọ rẹ̀ ń jẹ́ Ìdàrúdàpọ̀. ọmọ náà sì dàgbà ó wá iṣẹ́ ó sì rí iṣẹ́ lábẹ́ Èṣù tí í ṣe ọba ìlú ọ̀run àpáàdì. mo gbọ́ pé Ìdàrúdàpọ̀ múra sí iṣẹ́ ipò rẹ̀ sì dé ńlá. ó dùn mọ́ mi pé òní ó jẹ́ olórí àwọn ẹni tí ń bu epo sí iná ní ọ̀run àpáàdì lákòókò yìí. ohun kan tí ó kó mi ní ìríra fún àwọn tí ó bá ń ṣiṣẹ́ ní ọ̀run àpáàdì ni pé ara gbogbo wọn máa ń dúdú ju aró lọ. ìka inú wọn sì máa pọ̀ ju ti ọ̀bọ. nítorí náà ìwọ ọkọ mi mo rò pé Lámọrin ti bọ́ sí ọwọ́ Tẹ̀mbẹ̀lẹ̀kun. nítorí Tẹ̀mbẹ̀lẹ̀kun kì í jẹ iṣu bẹ́ẹ̀ ni kì í jẹ àgbàdo ẹran ènìyàn ní í jẹ ó mà ṣe o. ńgbà tó sọ̀rọ̀ wọ̀nyí tán omijé bọ́ ní ojú mi mo sì sọkún mo ké títí. omi fi gba gbogbo igbó kan. mo búra múramù bí kìnìún ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ mi kò mú ọ̀rẹ́ mi padà. láti ìgbà tí ìyá mi ti yọ mí kúrò níbi àhámọ́ tí mo wà
tí mo sì ti dé ọ̀dọ̀ Lámọrin ọkàn mi ò tún lọ sílé mọ́. igbó orun mọlẹ̀ dùn mọ́ mi ṣùgbọ́n nígbà tí Lámọrin sì tún ti kú tán ní ibẹ̀ tún ti sú mi mo sì bẹ̀rẹ̀ sí í wá ọ̀nà láti lọ sí ilé. ní ọjọ́ kan mo ti lọ sí Ègbé Ọdẹ lọ sí ọdẹ ni mo rí ọ̀nà kékeré kan mo sì tẹ̀lé mò ń tọ́ lọ mo tọ ọ̀nà yìí títí ṣùgbọ́n kò pin mo sì pinnu àti tọ́ dé òpin. nígbà tí ó tó ọjọ́ kan rí gan ni mo dé ahéré kan tí mo sì bá ọmọ kékeré kan ńbẹ̀ àti mo sì wojú ọmọ náà dáadáa ó di àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi ọkùnrin tí wọ́n bí tẹ̀lé ìyá mi. inú mi dùn púpọ̀ mo sì ké sí ẹ̀gbọ́n mi tí ó wà nínú oko. nígbà tó dé ó yọ̀ mọ́ mi inú rẹ̀ sì dùn púpọ̀ ó sì béèrè ibi tí mo lọ àti ìdí rẹ̀ tí mo fi pẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó fèsì ọ̀rọ̀ rẹ̀ mo bẹ̀ẹ́ kó jẹ́ kí n lọ gbé ẹrù mi kí n sì mú ìyàwó mi wá ó sì gbà bẹ́ẹ̀ ni mo padà mo lọ sí ibùdó láti lọ mú ìyàwó mi. n kò rìn ju ìṣẹ́jú mẹ́wàá lọ nígbà tí mo pàdé ìyàwó mi ìrìn tí mo rí èyí yà mí lẹ́nu nítorí pé ibùdó ni mo fi sí. mo kí i mo sì wí báyìí pé ìyàwó mi ọ̀wọ́n ó yà mí lẹ́nu láti pàdé rẹ ní sí ò sí nǹkan ó sì dá mi lóhùn ó wí pé olùfẹ́ mi ọ̀wọ́n jù lọ n ò mọ̀ pé báyìí ní ìpínyà yóò ṣe dé sáàrin wa o ojú mi ń bá ọ lọ nígbà tí ìwọ dé ibi abúlé nì tí ìwọ rí àwọn ènìyàn rẹ èmi bí wọn kò lè bá ènìyàn ṣe àjọpín o nítorí èrò inú wọn ibi ni lójoojúmọ́ gba aṣọ kékeré yìí ẹ̀bùn ni fún ọ gbàkégbà tí ebi bá ń pa ọ́ béèrè tó o bá fẹ́ jẹ lọ́wọ́ aṣọ náà yóò sì fi fún ọ ṣùgbọ́n bí ìfẹ́ wa ti tóbi tó nì n ò mọ̀ pé ìyapa yóò dé sí wa lọ́sàn-án gangan o ìwọ olùfẹ́ mi ọ̀wọ́n jùlọ má ṣe gbàgbé mi títí ọjọ́ tí àkùkọ yóò fi kọ lẹ́yìn rẹ onílé relé o. bí ó ti wí báyìí tán ẹnìkan dédé yọ sí wa lójijì ọkùnrin kan báyìí nì ìgbà tí ó sì di ìyàwó mi mú wí pé ẹ̀gbọ́n mi ọ̀wọ́n ṣe gírí jẹ́ kí a lọ sí ọgbà nísàlẹ̀ ní ilé wa. lẹ́yìn eléyìí n kò rí ẹnikẹ́ni nínú wọn mọ́ ṣùgbọ́n mo rí aṣọ kékeré kan báyìí ní ilẹ̀ mo sì mú gbàkégbà tí ebi bá sì dé sí mi tí mo bá béèrè oúnjẹ lọ́wọ́ aṣọ náà ọ̀gán oúnjẹ á kún ilẹ̀ fálafàla. ó dùn mí pé ìyàwó mi ṣe báyìí lọ mo sì lọ sí ibùdó lọ́hùn mo kó gbogbo dúkìá mi tí mo ti ní láti ìgbà tí mo ti ṣìnà sínú ìgbẹ́ yìí mo sì padà sí abúlé àwọn ẹ̀gbọ́n mi láti bẹ̀ ni mo sì ti padà wá sí ilé o. báyìí ni ìtàn ìgbà kejì tí mo lọ sínú igbó búburú náà ní parí. láti ọjọ́ tí mo ti dé ilé ni mo ti gbé ìbọn sílẹ̀ mo sì pinnu pé n ò ní ṣe ọdẹ mọ́ tàbí kí n dáwọ́lé ohun tí ó le kan lọ́nà kínní nítorí ìyọnu gbogbo tí mò ń bá pàdé lọ́nà kejì nítorí ohun tí mo mú bọ̀ nígbà ìkejì tí mo lọ yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí ńgbà tí mo tà wọ́n tán èmi ni ó ní owó jùlọ jákèjádò ìlú wa owó mi ju ti ọba pàápàá lọ. ìtàn eléyìí ti parí báyìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan bí ó sì ti jẹ́ pé ilẹ̀ ń ṣú lọ yìí n ó lọ sí ilé mi ní alẹ́ yìí bí ó bá di ọ̀la n ó tún padà wá kí n wá sọ èyí tí ó kù fún yín. nígbà tí ó parí ìtàn rẹ̀ ó jẹ ọkà díẹ̀ nígbà tí ó sì jẹun tán ó bọ gbogbo àwọn tí ó wá gbọ́ ọ̀rọ̀ náà ó bọ̀ wọ́n lọ́wọ́ káàkiri. lẹ́yìn èyí ni mo sì ń sí ọ̀nà díẹ̀ kí ó tó di pé a tún bọ ara wa lọ́wọ́ lẹ́ẹ̀kejì tí a sì kí ara wa. ó di òwúrọ̀ kí Ọlọ́run jẹ́ kí a fèrè pàdé lọ́la. báyìí ńlá parí orí 4 nínú ìwé ni Ògbójú Ọdẹ nínú igbó Orúnmọlẹ̀ láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé D.O. Fágúnwà. ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí kù sẹ́ni mo rí iṣẹ́ yá ẹ kọ́mẹ́ǹtì ẹ láìkì ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí àtàwọn chánẹ́ẹ̀lì mi tó tún kù náà bíi Akọ́mọlédè Yorùbá TV, Òwe Yorùbá TV bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ òwe sí, Oríkì Yorùbá TV tẹ́ bá fẹ́ mọ àwọn oríkì orílẹ̀ lọ́lọ́kan ọjọ́kan, Àṣà Yorùbá TV fún àwọn nǹkan tọ́rọ̀ mọ́ àṣà, Ìkóríta Kò Yé Mi fún àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó fún àwọn ọ̀rọ̀ tó tún kù káwọn sọ pọ́rọ̀ òṣèlú
gbogbo tó jẹ mọ́ ti Yorùbá òṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí ẹ máa bá pàdé ńbẹ̀ nu àmọ́ nǹkan tẹ́ ń bá pàdé ńbẹ̀ nu tó bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́ moríkì orílẹ̀ yín jinlẹ̀ ẹ sì fẹ́ kí àkàndọ́ bá ń gbé jáde ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. bó bá wù yín tẹ́ fẹ́ kún àwọn ètò mi lọ́wọ́ ẹ lè já sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.